Alhamdulillah wa salatu ala rasulillah wa ba'd. Assalamu alaikum wa rahmatullah. Lẹ́yìn tọrọ kí àti gẹ̀fà Nabi sallallahu alaihi wasallam, gbọ́ àwọn àfáà wa àwọn ẹni tán ti ṣáájú, àbáwà àfáà wa Tajul Adabi, àbáwà àfáà wa Sheikh Kamaluddin al-Adabi rahimahullah, àtàwọn àbáwà wa Sheikh Adam rahimahullah ta'ala, àti gbọ́ àwọn àfáà wa lápapọ̀. Ikhwatana fi darb, khususan al-markaziyyin, mo fẹ́ wajjaha ọ̀rọ̀ yìí sí, ẹ dákun, in ja'akum fasiqun binaba'in fatabayyanu, tálùkùránì wí nìyẹn. Gbogbo ẹ̀yin bloggers tí ẹ wà nínú ẹ̀yin tẹ́ ń da gbogbo ilẹ̀ Yorùbá rú pàápàá jùlọ ìlú wa ní ìlú Ìlọrin, ṣùgbọ́n yá àwọn tí wọ́n gbé bẹ́ẹ̀ ni àbáwọn tí wọ́n kéwú nínú kan náà madarisu al-Arabiyya ní ìlú wa, ẹ jọ̀ọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ má dẹ̀sìn rú, ẹ rántí àti sùn. Nítorí jẹ́ kí wọ́n á sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tí àwọn kan tó ń gbé káàkiri lórí ìkànnì àwọn àfáà wa tí wọ́n á ṣe wá sí ní Ansarul Islam láyé bàbá wa Alhaji Àgbà, Ọlọ́run kó wá sọ àyè náà jù báyìí lọ. Náà àfáà wa náà tí wọ́n sọ̀rọ̀, ẹ jẹ́ kí n play rẹ̀ kẹ́ lè gbọ́ díẹ̀. Jẹ́ mufti Ìlọrin, òun náà ni mufti gbogbo ayé. Àbí mo parọ́? Mo sì sọ fún àlùwà pé bẹ́ẹ̀ yẹn bá fara ní mufti Ìlọrin, ó fara l'Alhaji Àgbà, Ọlọ́run tó ní Alhaji Àgbà ó fara ní. Bẹ́ẹ̀ yẹn bá ní mufti Ìlọrin lára, ó fi ara ní bàbá wa àgbà kọ̀ọ̀kági. Ọlọ́run tó sì ní bàbá wa àgbà kọ̀ọ̀kági ó fara ní. Mo ní bẹ́ẹ̀ yẹn bá fi ara ní bàbá wa mufti Ìlọrin, ó fara ní bàbá wa àgbà Sheikh Safiyullah Kamaluddin al-Adabi. Ọlọ́run tó ní bàbá náà ó tún ṣe kí ni yóò fara. Àfáà wa al-muhtaram tí wọ́n sọ̀rọ̀ yìí, kọ́lọ́n bá ṣàlékún dáadáa wọn, kọ́lọ́n bá ṣàlékún rẹ̀ wọn, Adabiyya ni wọ́n kọ̀ hàn. Barakallahu lana fihi, Ọlọ́run kó ṣàlékún albarka wọn. Nínú àwọn àfáà dáadáa tí wọ́n ò fẹ́ wàhálà òun ni àfáà wa. Nígbà tí wàhálà fi ń ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn, làfáà ti sọ̀rọ̀ yìí, ó ti pẹ́ kìí ṣe láàrin Markazi sí Markazi gan. Irú àwọn àtọ́ka máa bínú ni pé sẹ́ni yìí ń ṣe báyìí, sẹ́ni yìí ń ṣe báyìí. So àyè ń pẹ̀tù sí, àfáà ń pẹ̀tù sí gbogbo ọ̀rọ̀ ń gbà náà ni, kìí sọ̀rọ̀ sí, wọ́n wà very very sure pé àfáà ò tí ì dé lọ́rin lọ́dún yìí. So mo sì ti pe àwọn àfáà wa, aṣáájú wa, Ibn Barrun biwalidayhi. So àwọn àfáà wa Fadilatu Sheikh Muhammadu Kamaluddin, Safiyullah Muhammadu Kamaluddin al-Adabi, wọ́n sì ti ṣiṣẹ́ púpọ̀ lórí ẹ̀. But mo kàn fẹ́ fi lè calm situation, ká fi calm ẹ̀ down. So gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ bloggers ní Janibi al-Markazi yìí, ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ sì máa bẹ̀rù Ọlọ́run, ẹ sì máa ṣèwádìí kó tó ìfẹ́ máa dá wàhálà alẹ́. Mo láwọn kíkì kan tí wọ́n ti ń jáde, tí wọ́n ti ń sọ̀rọ̀ díẹ̀, ẹ bẹ̀rù Ọlọ́run kí wàhálà ó má ṣẹlẹ̀ mọ́, òun ni táwa wà fún. Kì í ṣe pé gbogbo wàhálà tẹ́ ń tẹ̀sẹ̀ bọ̀, ẹ má tún máa tẹ̀sẹ̀ bọ̀ nípa yín ò ní ká, ẹ máa farabalẹ̀, ẹ ní bẹ̀rù Ọlọ́run. Ọ̀rọ̀ tẹ́ni ẹlẹ́ni ti sọ tó ti pẹ́. So kò possible àwọn afáà wa ya Fadilatu al-Walid al-Murshid al-Am Jamaati Ansarul Islam home and abroad, àwọn afáà wa mo fọ àtàkùnlé dákọ̀ Abdul Mumin Hanafi Ayára, wọn níjòkó mẹ́ka máa sọ ọ̀rọ̀ rẹ̀ lásìkò tàwa abadan. Wọ́n rí pọ́rọ̀ òun nígbà tí wọ́n fi ń sọ ọ̀dà yóò tún lù sí ni wọ́n fi fílẹ̀. So kẹ́ dákun kí ẹ máa ṣe sùúrù. So àwọn afáà wa sì ń bọ̀ àsọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí ẹ̀. Mo kàn fẹ́ fi lè calm situation ní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.